function. ṣé kò sí bátìrì ń bẹ̀rẹ̀? kí ni àlè ṣe? Bátìrì ẹ̀ ti kú. kì í ṣe ti kámẹ́rà. nígbà tí ń bọ̀ wá sáàbì tẹ mú bátìrì gidi wá. bátìrì ni. So take picture. Take picture. Why? Ẹni tó ya fọ́tò nìyà ó kọ pẹ̀lú kìnìún náà ní etí. Kí ni? Hello, muy bien, nosotros tele. Àti wá dán wọn tẹ́lẹ̀ ńgbà kan tó ń travel. Wọ́n bá lórúkọ máa tó ga yìí. Akọ̀wé. Akọ̀wé tó jáde sí. Okay, Yálòdè. Ìlú ìbáàtì. Current one. Ọmọ ìṣúlò. Àbí ẹ̀? Yálòdè kàrọ̀. Okay, tí wọ́n wí. Àwọn tó máa kọ́ ní àwọn ọba ìgbà yóò náà ń kọ́. Àwọn tí máa